ẹ dákun kí ni àyájọ́ ọjọ́ òní jẹ́ náà? Òní ni ọjọ́ kìíní oṣù keje ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún lé mẹ́fà lẹ́yìn ikú Olúwa wa. Ọjọ́ kìíní oṣù keje ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún lé mẹ́fà lẹ́yìn ikú Olúwa wa. Kí ló ṣẹlẹ̀ lóde ayé báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí? Kúrúkúrú bojú ọjọ́, òjò rọ̀, omi ń kún. Ó dáná ẹja dára. Ẹja wù mí. Fẹ́ràn ìwé ìjìnlẹ̀ tó ti ayé. Kí ẹ wá lọ wo ohun tó ṣẹlẹ̀ pátá kí ẹ ti padà wá sílẹ̀ láti wá fún mi lábò. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Olúwẹ̀rí Ambode o, yeah. Olúwẹ̀rí, yeah. Olúwẹ̀rí, Ambode o, yeah, yeah. Kire Madika, mọ́ mi lọ́wọ́. Oore ni mo fẹ́ máa ṣe lójoojúmọ́. Yeah. Ambode o, yeah. Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Olúwẹ̀rí Ambode o, yeah. Olúwẹ̀rí, yeah. Olúwẹ̀rí. Ambode o, yeah, yeah. Kire Madika, mọ́ mi lọ́wọ́. Oore ni mo fẹ́ máa ṣe lójoojúmọ́. Yeah. Ambode o, yeah. Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbódù. Ambode o, Olúwẹ̀rí Ambode o, yeah. Bẹ́ẹ̀ ní gbogbo àdúgbò ní ìbáyìí. Ojú àwọn ìdàgbé wò tí ò bá ṣe èso tó pàlàpà tó sọ́dà múgbò ewúrẹ́ ni. Ok, ẹ jẹ́ àṣẹ báyìí. Ẹ jẹ́ kí n san 700. 7. Ẹ jẹ́ rí balẹ̀ nù. No problem. Rí balẹ̀ nù. Àmọ́ èmi wá ń kọ́. Ṣé tọ̀dọ̀ tí ṣé bẹ́ẹ̀ ti ní fẹ́ rí balẹ̀? Ẹ̀yin tẹ́yìn máa ṣe ní ẹ̀yin rí baálẹ̀ kẹ́ tó rí baálẹ̀ kẹ́ ti rí baálẹ̀ kẹ́ jẹ́ kán mọ̀ pé lágbára jù bẹ́ẹ̀ lọ táwọn bá ti wá gba ayé yẹn tí yẹn filẹ̀ obì tí yín náà ti gbó nìyẹn. Ó ti ṣe é ṣe. Daddy, ṣé ẹ gbàgbé pé ẹ ní appointment? Oh my dear, mi ò gbàgbé a máa tó parí ọ̀rọ̀ tá à ń sọ ń sìn à ń lọ láìpẹ́ ìṣòdìgbọ́ bí a sáré yanjú ẹ̀. yóò náà níbi tó ń lọ. ẹ̀nà òun ló gbé mi wá ṣẹ́rí tó ṣẹlẹ̀ ní pé bàbá lè sọ wọ́n bá gbàyè owó yìí ṣòro bìtì nínú àti. kí ló dé? ó díjú ni ṣé ó díjú ni. ẹ bá mi gbé ẹ ṣáà bá mi gbé bàbá
ẹ bá mi gbé oyè mi. gbé ẹrù wọ́n tó lẹ́rù àbí ọ̀bẹ jẹ́gẹ́dẹ́ nílé. ẹ bá mi gbé ibo la fẹ́ lọ báyìí hospital. ẹ bá mi gbé ẹ bá mi gbé. wọlé ò ti dáràn wọlé ò ti dáràn olórí burúkú. kò lójú. ò ti dáràn lẹ́yìn. ẹ̀mí wọ́n máa wọlé. wàhálẹ̀ ni mo ṣe látàárọ̀ má bínú ṣùgbọ́n má bínú. níbo ló ti mú. wàhálẹ̀ náà ni mo ṣe káàkiri bí mo tiẹ̀ ṣe ń bọ̀ ṣe ni mo lọ kọlu gẹ́ẹ̀kan bí mo ṣe kọlu wọ́n bá ló ní wárápá àti ẹ̀ ti gbé wá sí ilé báyìí bàbá mi kan ti ń tọ́jú ẹ̀ látàárọ̀ kò níyànjú kò ní nǹkan kan torí ẹ̀ mo ṣe ní ohun sáré wọlé kí n wá bá ẹ̀. ó ní wárápá. bẹ́ẹ̀ ni. mú kinní tó wà mẹ́rin. ok. kó lọ fi bomi nínú kànga kẹ fún àrẹ̀máyà. wá gbọ́ má pẹ́ o mo dúró díẹ̀. mo ń bọ̀. aṣú kétégbé arọ kétégbé àwọn orí ìlà àṣẹ ńlá tí ń bẹ lẹ́nu ọkà àmútọrọ kó tù ọ èyí tí ń bẹ lẹ́nu ìjímèrè kó rọ èyí tí ń bẹ lẹ́nu olólàgbì tọjọ bẹ̀rẹ̀ kó ọyá kó tù ọ kó bá ọ. ẹ wá gbà mí àbíkú mọ̀ tí fẹ́ mọ solóògùn dèké. ẹ má jẹ́ kábíkú solóògùn dèké o bàbá wàhálà tọmọ yín dálẹ̀ nìyẹn láì ṣàfọ́jú ọmọ dúró jẹ́jẹ́ ó lọ kọlù ó dẹ̀ ní a máa gbébọ̀ lọ́dọ̀ yín bàbá ẹ̀rọ pé oníṣègùn ní àbíkú òbẹ̀rẹ̀ solóògùn dèké wàhálà lẹ́ ń wá o. mo tún mọ tí n ó wì tí n ó fi wò sàn ògbólógbò ẹkùn ẹyin jú ní fìtánà àyàmọ́ ẹkùn wọn pèsè. dádì mi ẹ fọfọlẹ ẹ gbà kẹ fún un. ẹ gbé fún Ambode ààrẹ ó yà ẹ gbé fún kí lélẹ́yìn ẹ gbé fún ẹ jẹ́ kó mu ẹ jẹ́ kó mu ẹ jẹ́ kó mu ẹ jẹ́ kó mu ó yà mu ń gbé ó yà mu ó yà mu mú gbùngbùn ó yà mu gbùngbùn ni o kó ṣe gbùngbùn lọ fún rẹ gbùngbùn ojú ń mú kí n gbé fún ẹ gbé fún. àrò mo sọ fún mi ní ẹja máa gbọmọ ìlọ sí hospital ẹni oníṣègùn ni bàbá ẹ ṣe rí tó ń ṣe báyìí. àwọn ológun èèyàn dúdú náà wọ́n ń gbìyànjú èmi tiẹ̀ nígbàgbọ́ nù wọn. ìjọba ṣàṣe ń tẹ máa ṣe tán màmá gbé nǹkan mi lọ sí hospital. ara rẹ̀ ló ń balẹ̀ lóòótọ́. nǹkan rẹ̀ kàn fi balẹ̀ náà ni. gbùngbùn kọ́mọ lọ gbùngbùn lọ fún rẹ. òun ló ti ń lajú yìí ó ti ń lajú. ó máa lajú ó lajú. ó máa lajú ó máa lajú ó wá ṣe. bó bá ti rí ètò pẹ̀lú ẹ bá tó wọlé mọ́ mi lọ́wọ́ oore ni mo fẹ́ máa ṣe lójoojúmọ́ Ambode o ọkọ̀ olúwẹ̀rí Ambode o Ambode o. lóòótọ́ ni mo kọ́ ọ ní fífa lóòótọ́ ni mo kọ́ ọ ní fá tó sì mọ́ fàdà mo kọ́ ọ ní títẹ̀ odù ọmọ odù tẹ̀ mo fún ọ ní jíjẹ mo fún ọ ní mímu mo pàkín sí ọ̀la ṣùgbọ́n tó wá rú mi lójú òjú wípé ibo ló ti rírú agbára tó lò fún ọdẹ yìí tó fi gbádùn ọmọ akíní ọ̀tọ̀ gbọ́dọ̀ ṣojo torí ọmọ ojo ní sákìrìjọ kìrìjọ ọmọ ojo ní sákìrìjọ kìrìjọ ènìyàn yẹkútù nìwọ ènìyàn yẹkútù gorí ìgbà ènìyàn yẹkútù gorí ìgbà igi ìgbà òwú ènìyàn yẹkútù òsì sọ̀kalẹ̀ ẹ̀yìn Ambode ṣé ọmọ pé mi bàbá rẹ wo òótọ́ ọdún tó ń wọ̀ yìí ọlájẹsẹ́kù òdúró lọ jẹ́wọ́ fún mi ibo ló ti kó agbára yìí. dádì ẹ mọ̀ pé láti ìgbà tẹ́ ti bí mi kì í parọ́ mi ò rẹ̀ lè parọ́ fún yín láéláé ẹ wo èmi kàn dàbí ọgbọ́n ni o mo kàn rò ó pé bóyá tí n bá ṣe nǹkan báyìí ọlọ́run lè gbàdúrà ọlọ́run kàn sọ̀rọ̀ mi di òótọ́ ni èmi dàbí ọgbọ́n ni o. bẹ́ẹ̀ni ọpọlọ lolùtọ́
ọpọlọ lásán mo lò. kì í ṣe bọ́ lágbára kan bí irọ́ ọpọlọ ló lò ọpọlọ ní ìdájí ó ti dá bá tó bá jẹ́ pọ̀ ọpọlọ ló lò ọpọlọ tiẹ̀ tẹ́lẹ̀ ní bí gbogbo ìgbà ìsọ yìí tí mò ń ṣe fún ọ ló ṣiṣẹ́ lọ́pọlọ rẹ nù ọpọlọ rẹ ò sì ní jọba kò ní dàrú láéláé wo n ó tún fún ọ ní kinní kan lórí tí ó wù ọpọlọ rẹ mọ́ tí ó tún mọ̀ jí ṣe ẹ̀wọ̀n fún ọ pọ̀ eégún ń gbòòrò wù eléyìí ó jí ọpọlọ rẹ. ẹ̀kan ní ó ti tó ni a gbọ́dọ̀ máa dúpẹ́ náà mi béèyàn bá ṣe ni lóore ká kí onítọ̀hún ẹni tó ṣe ni lóore ká dúpẹ́ ni ọlọ́run ọba pàápàá ọlọ́run ò fẹ́ méjì dọ́pẹ́ lọ ọpẹ́ ló ń jẹ ọlọ́run bẹ́ẹ̀ mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí i mọ bí tá a ti rìn dé kọ́lọ́ tó wá lọ́dọ̀ yín lọ́nà. agbára tèmi náà kò búkọ́ bí ìgbà ṣe agbára àwọn onílé ká dúpẹ́ lọ́wọ́ àwọn onílé ká fi rùyọ̀ ká sì fi jóyọ̀ wọn pẹ̀lú. láti kí ẹ bó lè sọ ẹ kú jókòó. ọmọ bàbá báwo ni. ó ti dá báwọn mo jẹ́rìí rẹ̀ ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ìjọ. ìwọ ò lọ school ni àbí báwo ni ọ̀rọ̀ education ni. ẹ wò ọwọ́ bá mi lọ wà. ẹ wò nígbà tó ti kàwé mẹ́wàá rẹ̀ tán lèmi ti ní ó jókòó sí yáyìn kọmọ kọfà lọ́dọ̀ mi torí tí mo jogún lọ́wọ́ bàbá mi ni ṣe é sì mọ̀ wípé òòṣà tá a bá ń sìn bá a bá lémọdé kù ń bẹ òòṣà ò ní pẹ́ parun ń sì fẹ́ kọ́ parun. òótọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣe rí tí ó bá tẹ̀síwájú nínú ìwé kíkà yìí ìyẹn tó máa ràn lọ́wọ́ nípa ìṣègùn tó fẹ́ ṣe kí àwọn tó bá lè gbé pẹ́lí jẹ̀yìn lọ torí ọjọ́ iwájú. yọmọ ẹ ṣáàjì ọkọ kọ yìí ná àìkọkọ kú sí mọ dáadáa. síbẹ̀síbẹ̀ ọmọ bàbá bọ̀ ń láti rí mi kí n tó lọ nítorí mo fẹ́ dúpẹ́ orí lọ́wọ́ ọ̀wọ́ náà. ó dà tí n bá gbàgbé kó rán mi létí o. nítorí mo láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àwọn táwọn onílé ònífẹ̀ yìí náà máa ṣe ọ̀rọ̀ ṣe di ẹ mọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ o kò ṣe é jókòó tẹ̀tẹ̀rẹ̀ o. èmi náà mọ̀ pé bí ọkùnrin a máa máa sọ ọ̀dà kò kó ṣe ti bọ̀ ẹ mọ̀ jọ pẹ́ o abẹ́rẹ́ ṣe bá mi kó ọmọ tí mo ní mo fẹ́ rí kí n. Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Olúwẹ̀rí. Àyùbá. Ambode. Gbà o. Gbà yín ló ń jẹ o. mo fi pepsi tẹ̀. Ayé náà yàrá ni tó jẹ́ kó gbé kọ́ mi láti wà tuntun pẹ̀. ọ̀rọ̀ fún ìdí sùn mi ìgbà míì ó máa ring out ìgbà míì kò tiẹ̀ ní ring rárá mi fẹ́ mọ̀ pé ó ring tó má bínú. ọ̀rẹ́ wa ó máa dáa kó ta fóònù kó fi ra kan tó ń ṣe o. sórí fóònù tó bá mọ tójú mi rí kí n tó rà mo tuwó jọ. nígbà tí ọ̀dọ̀ wa dá ń kó wa bí wa bí. wo kò easy. ọ̀rẹ́ mi ò lè jọ èmi náà nídìí ilé yìí náà. ṣé pepsi tútù. àti bẹ́là. yẹ kiri ó kiri. ebi ń pa mi oúnjẹ ẹ̀gbọ́n ló jẹ́ kí n mú. agbára Ọlọ́run ká. hello. báwo ni ọjọ́ mẹ́ta. báwo ni dáadáa ni má bínú ok mi lè wá sí kò báyọ̀ ok mo ti gbọ́ máa ronú sí máa jẹ́ kó mọ̀ máa pè é máa jẹ́ kó mọ̀ ok o ṣe. ọ̀rẹ́ ta ló ń pè é tán sí i. Túnráyọ̀ tí wárápá ṣe tó bá bàbá ẹ̀ wà látẹ̀kọ̀ pa ẹ̀. lédi tó ní wárápá ń gbà yín. ok bọ̀ mú gbọ́kàn tó sọ sí pé ní kò wá sẹ́kọ̀ọ́ wá sọ pé ní ò wá sẹ́kọ̀ọ́. kí mo fẹ́ lọ sí lẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ jára ẹ̀ èyàn ní kò wá kí n lẹ́kọ̀ọ́
wọ́n sọ pé ò lọ sí Èkó. Èkó tí wọ́n ò lè lọ yìí àwọn kan bẹ́ẹ̀ lọ́dẹ pé wọ́n ti fẹ́ lọ tipẹ́tipẹ́ tí wọ́n ráǹfààní àti lọ. Bọ́ yìí sórí ayé tó ń jẹ nílẹ̀ yìí ayé kékeré ni tó bá dé kò wá jẹ́ tó ju bẹ́ẹ̀ lọ. Irọ́ ni o ò rí Pepsi ni mo mu Pepsi tútù. Tó bá dé kò wá mu tó ju Pepsi lọ. Ọ̀rọ̀ ti jára ẹ̀. Tọrọ dé ló sọ. Ọlọ́run wàá mú tó ju Pepsi lọ. Ẹni ò máa ń Ṣé wù mí kí n kan tẹ̀ tó bá fẹ́ lọ? jẹ́ sáré bẹ́ẹ̀ mú àti gálà yìí náà ni o. Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Olúwẹ̀rí o, yẹ. ọmọ Olúwẹ̀rí kí ló tí ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. Ambode ò ń gbéná wojú ẹkùn mi ó dẹ̀ fẹ́ ṣí ojú agúdẹ̀wò láì ṣàwò. Kí ni mo ṣe? Kí ló wà láàrin wa àti ọmọbìnrin yẹn? Ọmọbìnrin o. Ambode ò dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí dáadáa àkùkọ gàgàrà tó bá lórí òrùlé ni ojú tó lé ojú tó kọ. Ṣé lórí ọ̀rọ̀ Túnráyọ̀ kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀ kò sí nǹkan kan rárá. Ṣé bó ni ọmọbìnrin tí mo wá bẹ fún gbà epo ní wárápá tí o fún mi ní nǹkan tá a lo nǹkan fún tá a rẹ̀ dẹ́yà ó kàn dúpẹ́ lọ́wọ́ mi lásán ni kò sí nǹkan kan. Ó ń dúpẹ́ lọ́wọ́ wọ̀ kó yá máa dúpẹ́ ni o kó má jùjú ọpẹ́ lọ bí bẹ́ẹ̀ kọ́. Torí ẹ̀ ló ṣe wá ń lejú tó wá rọjò sígbà látàkó má bí. Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o. Ambode o. Mo ránṣẹ́ pé o. Sọ́rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìgbà tó dé ó rí pé mi gan ẹnu mi kàn gúnlẹ̀ sórí ìjòkó mi báyìí ni. Wo kò sọ́jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ẹ̀ tiẹ̀ wá rí bákan wẹ́ran mẹ́rin mélòó lókù lórí gbá. Láwọn èèyàn wa ẹja inú odò gbogbo ẹ̀ bóyá dry season tẹ ẹni kéèyàn sọ pé yẹn wà ní o kò tiẹ̀ yé mi àwọn ẹdí ẹgùn òye débi pé wọ́n tiẹ̀ pamọ́ olúwẹ̀ kan sáà tiẹ̀ wá wà bẹ́ẹ̀ kò wá sí gó ni mo ti wá wò pé irú wọ̀ tí bàbá rẹ̀ tẹ̀ tún máa mọwọ́ yí padà yìí mo wá wò pé sọmọ pé wọ́n ní bàbá tí bàbá bá gbowó èèyàn mọ̀ látara ọmọ iṣẹ́ tí bàbá bá ṣe kò gbọdọ̀ mọ́ fi wọn mọ́ mo wá wò pé ọgbọ́n òun lọ lè bá ń rí dá sí káwọn èrò fi ya tí ọjà mi ò tẹ̀ fi padà síbi ti tẹ́lẹ̀. Kò sí nǹkan tá a fẹ́ ṣe sí àdúrà náà lè máa gbà àdúrà ni. Mo mọ̀ pé àdúrà ṣé mo sọ fún ọ pé àdúrà ò gbà ní ṣé ibi tí mo rán ni pé ó mọ̀ pé ń gbàdúrà ni ṣé Ọlọ́run kan ló déwé àtìgbò pé fún lílo ara wa. Ọlọ́run ló déwé àtìgbò nígbà tẹ máa ń rí mi ẹ̀ ń sọdún fáwọn ẹ̀ ń rewúrẹ́ o ẹ̀ ń ṣe kíní kan kí náà ń ṣe ọdún fáwọn ọmọ babaláwo tẹ máa ń pariwo nísìnyí ló di bọ́lọ̀ ló dá ewé àtìgbò lẹ́nu yín àdúrà ló lè ṣe. wo sọrí ọ̀rọ̀ ìbúté mẹ́ta àbọ̀dún fakọ́lé lè tí mo bọ̀ sọ yìí ní tèmi sọ fún ọ ni pé wà ní ọba mi pa ọ̀dà sí kíní fi já má lọ sí orí èyí ń darí. ó dáa mo ti gbọ́ àtúnṣe wà tọ́jú ìyá tó jẹ́ pé gbogbo. tí yóò kún nígbà tí ẹ wà lọ́gbẹ́ lójú ẹran. Ó jẹ́ pé ojoojúmọ́ làwọn èrò mo nídìí ẹran mo fẹ́ ràn. Ó bá mu. Ó máa ná inú nǹkan. Kí tún ni? Yọ̀ọ̀nà yín lówó. Ìwọ. Yọ̀ọ̀nà yín lówó owó gidi. Ó lọ sí mọ sọ̀rọ̀ báyìí. Ṣé owó wà lọ́wọ́ èmi fúnra mi lọ́ba mi tí mo jòkó ń bí? Ìyìn tí ìmọ̀ ti ń jẹ láàárọ̀. Sọ́lá àwọn ìwọ̀n bó ń jẹ tó ń wò wájú àwọn ẹran tí ìbá ṣe pọ́n jẹran. Ó yẹ kémi náà máa jẹ ní ká ní oúnjẹ ẹran ó ṣe jẹ ni. Àmọ́ mo wò pé nígbà tó máa rólú ẹ̀ téwé èèyàn ń kéwé jẹ láì ṣe wé sàláàdì kí ni ká ti pè é. Ìjọba mi ọ̀fẹ́ mi náà dá tí kẹnu bomi tájọ máa mú. Kò sówó lẹ̀ kí ni owó wà lẹ́lẹ̀ mi rán ni pè ọ́ ni. Ó dáa. Màá mẹ́yọ kan nínú àwọn ewúrẹ́ a máa fi ṣètùtù tí ìyá náà ti ṣẹlẹ̀. Ọmọ ẹran. Ká fi ṣètùtù. Tó bá jẹ́ tẹ́lẹ̀ tútù dé ni èmi tó wò pé gbọ́n wulẹ̀ sí wàhálà sórí irú ẹ̀dìẹ ìwọ mẹ́dìẹ sọ sínú pólíbàgì bàbá ń gbé làwọn èèyàn onímọ̀ nǹkan tó gbé eléyìí tó wá gbẹ́nu ẹ̀rọ tẹ̀ tó máa ń dún tẹ̀lé ọ mẹ́ẹ̀ ń gbòòrò òun rò pé. irọ́ ẹ̀dìẹ kọ́ ẹran láì la máa lò tá a bá ti lò ìyanu àṣẹ. ẹran lọ fẹ́ ó dà sọ́rí ẹran tó sùnlẹ̀ lọ́hùn ó ti wà ní kómà láti bí ìjẹta àmọ́ tó ṣe kò lè jẹun lọ́ọ̀lù yìí. ẹ bá lọ ẹran kómà bẹ́ẹ̀ lè ro kómà ṣe owó kómà lẹ máa pa owó kéékèèké lẹ máa rí mo ń sọ kan fún yín pé kẹ́ ẹ jẹ́ ká lo ẹran ńlá ká fi ṣètùtù fún yín kí ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ ṣe máa rówó èrò máa yá ń bí ni tápò yín òkun báǹkì òkun gbogbo ẹ̀ ló máa kún. Ambode láìjẹ́pọ̀ gbórí Ọlámídé tó sọ pé who you help you don bab. ìwọ ọ̀sẹ̀ fẹ́ fèèyàn rárá ìgbà tó bá fa ẹran ńlá yìí làgà tó bá yọ kóònù ẹran dákun mélòó ni kó kù lórí ìgbà tá a ní òsì nǹkan bẹ̀ tẹ́lẹ̀ ọmọ kó bá yọ ẹran láì bí ìgbà tó wá bí arúti lọ́nu tó wá fi àwọn mọ́tò kéékèèké bíi bíntù bíi dàpọ̀ tó wá filẹ̀.
ṣé ẹran eléyìí ni kébì wá fún ọ jọ tí èèyàn bá yọ ẹran eléyìí kúrò lórí igbá mélòó lẹran tó kù. kí ló dé tí a bá ti lo ẹran yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ máa wọlé táwọn kọ́sọ́ọ̀mù pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ máa pọ̀ tó máa pọ̀ rẹpẹtẹ. Ifá àti ẹ tóun ranjú gbẹ̀gẹ̀dẹ̀ òun ò lè rí ẹran kékeré kó mú kò rẹ́dí ẹ̀ kó mú ó ti jẹ́ pé bí arúti ẹran ló fẹ́ mú ṣé báwọn dáfòrè àbí kò ṣe ìjàpá lélẹ̀ ilẹ̀. tá a bá lo kékeré èrò kékeré ló máa wà ṣùgbọ́n tá a bá mú ní ńlá yìí bẹ́ẹ̀ lèrò ó ṣe pọ̀ sí i iṣẹ́ la fẹ́ fi ṣe iṣẹ́ ńlá tèrò pọ̀ bíbí bàtẹ́rò ti pọ̀ jù níbí tó yẹ pé owó ló wá wọlé lọ́tún lósì owó ló wọlé lọ́tún owó ló wọlé lọ́tún lósì kí ló wà nù ẹ̀ràn ibi ìfàní ṣé mi mo fẹ́ jẹ ni. Ifá náà ṣé bá máa ń jẹran ni. Ifá ń jẹran. Ifá ń jẹran. Ifá ń jẹran. ẹran látọ̀ wá fẹ́ mú lọ yìí yóò fẹ́ dá nǹkan lẹ̀ o. irọ́. òun àti lè gba kékeré. láyé láyé a lè lo kékeré o àmọ́ bẹ́ẹ̀ lè ó ṣe kéré. elérò kékeré ń dà èrò ńlá tí gbogbo wọn pọ̀ ń bí báyìí ni wọ́n sàfẹ́ mú láláì lọ. nílá ni nílá ni. tó bá ṣe pé owó ni yóò èbí èlò ni yóò. anyway tá a bá lè rí bí 50,000. lọ mú ẹran yẹn kọ́ máa mú lọ lọ tó ẹran. ok mo ti bọ̀. tó ẹran. àmọ́ aṣọ ìwà ẹran rà o aṣọ ìwà àtẹran yẹn gáfẹ́ ìjọra yín àyíbí ìbejì. lónìí ni màá mú ẹ lọ síbi tí mo ti wá. ṣe bí mo lè ti wá. inú omi ni inú omi dẹ̀ tó kàn jẹun. ẹ̀dá ọ̀pọ̀ ìyọ̀ lọ tẹ́lá bá mọ ìyọ̀ lọ́wọ́ ni kò ní máa dẹ́ṣẹ̀ àtẹnìyàn àtẹranko àtàwa ọmọ ẹja tó wáyé kó jẹ́ pé ẹni tó ń ṣe eré fún wa ká máa fi bí. ọ̀rẹ́ mi ni Ambode lórúkọ ẹ̀. Ambode lórúkọ ẹ̀. Kí ló wá mú ṣe láàrin wa. ọ̀rọ̀ wà lọ. àwọn eléyìí ò jẹ́ ẹ̀rọ ìṣẹ́gbẹ́ wọn ọmọ nánú eléyìí tó ti jẹ́ ṣé wọ́n ti wá jẹun táwọn bá bínú báyìí wá jẹun ẹ̀yìn ẹ̀ àmọ́ yorí ẹ̀ ìyìnbí ẹ̀ mọ̀mọ́ para yín báyìí torí lórí oúnjẹ ẹ̀ ó ní nìsín àwa táǹsì yìí nìsín ẹ̀ mọ́ wà láti èmi ṣèkémi tó bójẹ yìí àwa kan ló yẹ ká máa lówó jù lù bó bá yá wọn làwọn pọ̀lítíkà kan àwọn kan ẹnìkan lóhùn lọ Àbújá òun lọ sí ọ̀nàrẹ́bù èmi nìkan náà ni mò ń sin ẹran mò ń sin ẹjẹ ẹyẹ là ń sìn a tún lọ ń pa ẹja kí wàá lóde tó lu òfin lówó gan àwọn olùsí tí wọ́n sì ṣe ń dáhùn ṣe pọ́lítíìsì àwọn náà ni wọ́n padà gbẹ̀yìn gbẹ̀yìn wọ́n jẹja wọ́n jẹun pẹ̀ bọ́ bá wọn tìrìtìrì tán níjọ tí bá sọ́ọ̀bù pé ìpa ẹja mọ́tò àwọn ẹja sáìkì báyìí ayé lómi ò tà ní. ẹ̀wọ̀n wa jẹun tiẹ̀ kí ló gbé wọlé síbáyìí sí ọ̀nà yàrá ìbàjẹ́ òsì lọ́wọ́ ọmọ arúgbó kò bóyá sọ́bọ̀ sómi. òkèlè bóòní jàre. báwo ni àwa. ẹ dáadáa ni tí o sá màrí ọ. gbẹrù jáde ẹrù ọlọlẹ ọdún ni. ìrọ̀lẹ́ ọdún ń ta sọ. kí ni ìrìn rẹ sọ. sọ ní nǹkan méjì tó ń ta. ní tí ń ta pọ̀ ẹran rèé wo ẹyẹ ní kéyì ẹdìẹ gòsí táìmì ò tá ń tọ́ bá bó bá ṣe pé sẹ́nà fi ń lówó nìbí lọ́yẹ kí ń lówó jù. ó dá ẹja mò ń sọ ẹja ni. ó tọ́mọ̀ ni ọ ti fẹ́ lò ní. èmi ni. ọ wàá rìn dáadáa lásìkò yìí sọrí bébí náà ṣe lodò látàárọ̀ ẹja péré méjì péré mórí pa àwọn ẹja gan ní ìsìn bóyá tó di dọ́là tó wọ́n ni àwọn náà sádànù ni o. ẹ̀yìn pàjù ẹja méjì náà lọ mo sì ti tà kan fún ẹnìkan. sórí àwọn hòtẹ́ẹ̀lì àti èmi gan mọ̀ ń gbẹ́ja fún tọ́mọ fi ń ṣe pẹpẹ súpù fáwọn tọ́mọ tí lọ́dọ̀ wọn ò rí ẹja ẹyọ kan tó kù gan lèmi àti àwọn ọmọ yìí láàfin yìí làá náà fẹ́ jẹ bóyá kó padà wá ní next week ẹja ó ti wà nílẹ̀. má ṣe bẹ́ẹ̀ nígbà tó ti kẹyọ kan ó sì yé máa mẹ́yọ̀ kan tó kù lọ. ìwọ lọ́sàn-án ti jẹ fún mi mo ní ẹja ni mo fẹ́ jẹ ọ sọ pé kémi pa ẹran lọ ṣé mi mọ̀ pé mo lẹ́ran tí ń pa ni àní tó bá di next week ìwọ bó fẹ́ mẹ́jọ yóò ti wà lẹ̀. kíni ó lè di nǹkan mi tí ò dáa. lórí ọ̀rọ̀ ẹja yìí. lórí ọ̀rọ̀ ẹja yìí. kí ló fẹ́ já sí. aburú ni
aburú irú aburú wo ilé tí a ti kú ta ló máa kú ilé tí a ti kú fún mi ibi tá à ń lọ gángan nù ọmọ kẹtẹ Yorùbá ní kò sọ ìwọ ọjọ́ di next week sọ́ọ́rí bó ṣe wà jáde jájàrọ̀ fáwọ̀ bóyá òótọ́ ni Ifá sọ àbí Ifá ń sọ òdodo ìwọ kú wò náà kiri bọ́ bá kú wá mú mi. ifo ń parọ́ kò ń ṣèké. ó lè kú ọ̀rà kókó lo ẹran sórí àwọn rúmọlẹ̀ táwọn yìí náà wọ́n gọ́ ìwọ náà máa wọ àwọn rúmọlẹ̀ wọ́n lè tó bí 500 nígbà tó bá pa ẹja àrọ̀ ẹyọ kan fún wọn mélòó náà fẹ́ẹ́ rí jẹ tipátipá lẹ́lòmí ò fi rírù jẹ tó bá mú odidi ẹran ẹni tó jẹ o ẹni tó jẹ mú ẹran ẹni tó jẹ ẹsẹ̀ ẹran wọ́n tún rí nǹkan jẹ. kàní òkèlè nígbà tí ẹlẹ́dàá mi gbà tó kiri ẹja lásán tó ní máa rẹran. èmi ọmọ aṣáájú àwọn fáì gan wọn ò róúnjẹ gidi lẹ wọn máa jẹ oúnjẹ ìgbà míì náà wọn fi ráìsì lẹ mi sábìsì wọn lẹkọọ làwọn fẹ́ jẹ. ó jẹjọ wọn tó rí mi dáa ni. ọbẹ̀ ọ̀rọ̀ kú ni mo kàn rò fún ọ ni o bàbá kú náà kí n ṣe pé bóyá wúlò náà tẹ̀ àmọ́ 5,000 wà lẹ́jà ilé tó wà lẹ̀. 5,000 ni ẹja tó wà lẹ̀. ìbọn ọba jẹ́ táwọn ń gbà ọ̀sán rẹ̀ ní Ronaldo wọ́n fẹ́ mọ́ gbà fẹ́náìtì olùsì. kíni orí ọ ni. 2,000 ló wà nù ẹ̀. irọ́ alábàámọ̀sá mo rò pé orí ọ. ọgbọ́n ni mo ní wàhálà kò sẹ́jà lódò sẹ́ ọba náà 2,000 sí mi láì jẹ́ kó fẹ́ ra recharge card. nígbà tí èsèré ẹja nìkan lọ fẹ́ ra ẹja tó lórí tó ní àárín tó ṣe ó mọ̀ nílùú àmọ́ tí ipa ojú rẹ̀ mọ̀ wà mẹ́ ẹjẹ́ rẹ̀ sì wà lára ẹ̀ gbogbo ìgbẹ́ tó jẹ́ inú kiri gbogbo ẹ̀ lọ́kọ̀ dànù ọba náà 2,000 sí mi. ok yíra ṣe báyìí kémi gbélé kémi gbà lọ àpàdà yíra. níbo lórí nọ́mbà tó kù ní. ṣé èmi gbẹja àwìn lọ́wọ́ ẹjọ́ Yemọja nù. o sanwó ẹja nígbà tó máa rà. èmi náà rà wọ̀ tí mo fi pa nì. èló ló ń sáwọ arákùnrin. ètò ìbá ṣe pé bóyá ọ̀rọ̀ kú tọ̀ sọ pé ó mọ̀ ṣe kínní ó mà ní sáàdì òkè bọ́ gbé wá àmọ́ 500 sí o. tó gbọ́. mo ti gbọ́. ẹyọ kan tó kú ọ̀hún gan mo ṣe wò ó pé kí wọ́n á sáyàn rẹ̀ ni níbo ni wọ́n fi àmọ́ èló lọ mú dání. sọ̀rọ̀ 2,000 bẹ́ẹ̀. wo kọ́kọ́ kówó ẹ̀ sílẹ̀ lẹ́nu. wo iṣẹ́ ní gbogbo ẹ̀yin pé à ń sògùn káàkiri à ń ṣe bábà yìí nǹkan tó rọra lọ́wọ́ yìí nígbà tí wọ́n bá kàn gba 2,000 mọ́mọ́ yẹn tẹ́jà yìí tó kí n tó ta fún 2,000 ìwọ náà sì gbà láti ra 2,000 kọ́kọ́ ìwọ dowó lẹ̀ náà. kí ló dé ti yẹ pé o dín tó o ìdòwó a ní o dowó lẹ̀ náà. kí mo fẹ́ sábúrú fún ẹ. mo ti gbọ́ èmi ò dẹjà mi padà o. torí pé ọ̀rọ̀ yín ó ṣòro. wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ ọlùmúlọ̀tún ọlọ́kan lóṣù àárín ọpọ́n báyìí ò ní táwọn bíríkìlà tó bá ti rí ní ọgbẹ́ o ẹ̀yìn ìyá mi bò ní. Ifá ti dà owó yìí dá. Ọlọ́run yọ Ifá tó yọ bẹ́ẹ̀ Ifá sọ pé ó sẹnu kótó orin àwọn bá bọ́ sí Ifá lẹ́nu ó ní ọ̀fàyàn Ifá ló ní nfa ọlọ́yàn o ọ̀fàyàn. arákùnrin bá gbọ́ tí bá kó kiri ìsíjà rẹ̀ jẹ́ máa lọ. sọ bá lo nǹkan wá ń sọ fún ọ pé mi gan wà lé ọ̀rá ò ní kí bọ́ fi kíní sí o. ẹ bá wọn àkọ́tà wọn sí. àwọn láìlọ́ọ̀ tá a fi ń gbé orí tá a fi kàn wá bí. ìyẹn náà dáa. sọ́rí nígbà tí àwọn ẹja gan tí wọ́n ṣe mítìnì ni bóyá àwọn èèyàn tí wọ́n mu ọtí lùi tí wọ́n ń jẹja ó ti jẹ́ kẹja mọ̀ dínkù ní odò àwọn Yemọja gan ti ń bínú báyìí pé gbogbo àwọn ọmọ àwọn láti kó jáde. ọbẹ̀ sọ ìwọ máa gbé lọ bá o gbogbo tó bá fẹ́ fi ṣe yóò bọ̀ la mọ́jọ bọ́lẹ̀ o mọ́jọ bá bọ́lẹ̀ wo táyà ti mẹlẹ́sẹ̀ rẹ̀ ó ju ti kárí sí lọ lẹ́jà ọmọ lọ lọ́mọ lé lọ wọ́n mọ̀ wò pé òkèlè ilé. bàbá tani ẹ bàbá tani ẹ Ambode bàbá ń kọ́. wọ́n máa tàyè lọ sí pàdé àwọn. àwọn náà ni wàá borí lè ní. orí. àwọn kọ́tọ́ ni ìlú kọ́tọ́ ni màá lọ rí. ẹ̀mọ́ tó bá ṣẹlẹ̀ báyìí tó bá di ìrọ̀lẹ́ kẹ́ padà wá bàbá àti dé láti pàdé. ọ̀rọ̀ ló pẹ́ yẹn. ó dà.
Ambode. 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 Ta ló pè? Èmi ẹja ni o. Ẹja. Má pa mí, màá ràn ẹ́ lọ́wọ́. Jọ̀ọ́ gbé mi kúrò níbí báyìí, gbé mi. Ẹ̀yin ọmọ ẹja. Ẹja. Ambode o. Ambode o. Ambode o. Ambode o. Olúwẹ̀rí máa gbójú. Ambode o. Ambode o. Olúwẹ̀rí máa gbójú. Ambode o. Àpẹẹrẹ sọ bá ìgbà fọ àpẹẹrẹ sàwọ àwọn fàyà kẹrìnlẹ bí ọwọ́ aṣọ ilẹ̀ lóyè kọ̀pọ̀lọ̀ bá nílẹ̀ èèwọ̀ ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ìkú lójú ẹsẹ̀ ẹ̀dọ̀ ìkú ẹ̀dọ̀ ìrùn. ẹ̀là mo pè ẹ̀là mo pè bọ́ọ̀bá ń bẹ lóko kó o dé o bọ́ọ̀bá ń bẹ lódò kọ ọ̀bọ̀ bọ́ọ̀bá wà lànà térété tolúfẹ̀ bọ̀ ṣúré tètè kọ́ wá fojú mi ṣe bùgbé àwòfin ti kàró omi ò ní kúkú ọbẹ̀já lójú ẹ̀là. Ó ti rí báyìí ọ̀dọ̀ mi lọ́mọ ẹ wà. Yèyé Olúwẹ̀rí mọ̀gbọ́jò ọmọ tèmi èèwọ̀ àìfikúnlùkún bọ́rí àìfi àparò ká fi rúbọ ọmọ ayé lọmọ mi à ń bọ̀ dé kò gbọ́dọ̀ rà máyé la lémi àti yín a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi kò ní gbàtàgbà wọn ò ní gbàbókí máa wọ kẹ̀m̀bẹ̀rì má ti bí líle wọ̀ yájà ọ̀dà náà ẹja pàdé nkòríta mẹ́ta níbi àgbàrá ẹ̀jẹ̀ gbé ń sàn wọ́n jẹ́ kẹ́jẹ́ ẹ̀yìn ó sàn látòríta mẹ́ta títí tí ó fi dénú omi yóò rú bọ̀ yín lójú ni bẹ́ẹ̀ mo wí fún yín. kọ́kọ́rọ́ rí bẹ́ẹ̀ ọmọ tèmi náà ti bọ̀ ni ó ṣe wọ̀ wọ̀. Ambode o. Ambode o. Ambode o. Ambode o. Olúwẹ̀rí máa gbójú. Ambode o. Ambode o. Kí ló ń ṣe ẹ́ tó wà múdì látàrọ? Daddy, mo ti ń rò pé bọ̀bọ̀ tó help me Ambode bóyá ká ní kó máa gbé lọ́dọ̀ wa. Kó máa wá gbé ní ọ̀dọ̀ wa for what? Torí kí ni? Ọkàn mi kò ń fà sí lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. Túnráyọ̀. Sá. Ọkùnrin ṣe ń láti lọ sí ọ̀dọ̀ ọkùnrin obìnrin for that matter kọ́kùnrin máa lọ. No, that is nothing. Ṣé nílẹ̀ Yorùbá tó bá tiẹ̀ nífẹ̀ẹ́ ọkùnrin ìwọ kọ́ ló máa fẹnu ara ẹ pé mọ̀sọ̀ kí ni mind ẹ ṣe ń láti lọ sọ́dọ̀ ọmọ oníṣègùn for what? Why? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé tá a bá ṣe ní lóore ọpẹ́ là ń dùn. Èmi náà wá wò pé bí akáwa náà help ẹ ṣáà mọ̀ pé òun náà ti help me. Listen, wọ́n ṣe ẹrù lórí lóòótọ́ ni agreed wọ́n ṣe wá lórí òun àti bàbá ẹ̀ àmọ́ kí ní ẹ̀san oore mo ti ṣètò tó yẹ kí n ṣe fọ́mọ mo ṣètò tó yẹ kí n ṣe fún bàbá mo fún wọn lówó mo fún wọn láṣọ mo fún wọn everything tí wọ́n need kí ló tún kò why kí ló o ṣe ń láti pè wá for what. Daddy ẹ mú nǹkan tẹ́mi rò ní ṣé wọ́n pé tó bá ń gbé lọ́dọ̀ wa ń bí irú attack yẹn tó bá padà ṣe mí a máa lè tètè pé kó wá help àbí. Túnráyọ̀ lóòótọ́ point wà nínú last statement ẹ nítorí tí attack yẹn bá dé tó bá wà nítòsí wa a lè tètè help but all the same ṣé kí n ṣe wípé ìwà àtọmọ bàbá oníṣègùn tí ń ní àjọsọ ọ̀rọ̀ bíi fífẹ́. No, Daddy. Òun rẹ́rìn-ín. Are you sure? I'm very sure.
tọ́lẹ́yìn ọmọ ọ̀sìn kò yé mi ọkùnrin ni mo rí tó máa ń kẹnu ìfẹ́ sí obìnrin ló máa propose but lóde ìsìn tí ní òye wá o. Daddy, nothing. Are you sure? I'm very sure. Oh, well, tó bá rí bẹ́ẹ̀ fún mi ní time kí n ro nítorí yìí. Ẹ Time. Okay. Anyway, mo rí point nínú the last statement with in case tí irú nǹkan bẹ́ẹ̀ bá tún fẹ́ tètè wáyé but still mo ṣì gbọ́ ní mi ò tí gbà màmá ronú sí i ẹ gbọ́. Daddy. Mo ti ní màmá ronú sí i ṣe gbọ́ jẹ́ iṣẹ́ ìtaba sáré conclude. Àwa mẹ́fà lọ́jà kò sórí contract ní báyìí. A jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ o. A tó bí 18 bí 20 kó tó kù àwa mẹ́fà péré. Ṣé wá rí inú àwa mẹ́fà èèyàn kan péré lọ fẹ́ award ẹ̀ fún. Ẹni tí mo dẹ̀ ń sọ yé mi o. Ẹ mọ̀ pé tó bá ti dórí ó di dandan kó ṣàn délẹ̀. Ìrọ̀rùn eku ni ìrọ̀rùn ẹyẹ o. Tó bá ti bọ́ sí mi lọ́wọ́ ìmọ̀pẹ́yìn náà ti bọ́ sáyé. Bí o ṣe ní já mọ́ wa lọ́wọ́ ìyẹn ló kù. Ti já mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe. Ebe èèyàn ni wọ́n. Èèyàn ni. Nígbà tí wọ́n yẹ ṣàlùjọ ọ̀pá kan ṣoṣo báyìí tí Fúlàní fi dàgbà màlúù nílẹ̀ yóò fi darí wọn. Òun ni wọ́n fi fọ́lé rọ́kà ni wọ́n fi tú wọn ká. Àfi táfẹ́fẹ́ ọ̀bà fẹ́ sí wọn lára lókù tí wọn ò ṣèrè lórí ilẹ̀ yìí. Bí wọ́n bá pé 100 ìkọ̀ọ̀kan báyìí lọ́mọ òyò yóò sì kẹ́yìn nǹkan wọ́n sì gbélé yín lọ́wọ́. Èmi ni mo wí bẹ́ẹ̀ fọkàn yín balẹ̀. Mo jẹ́rìí. Sorry, my dear. Sorry, my dear. Bàbá ẹ má bínú. Ambode ọmọ yín kọ́. Ambode lẹ́bìrì lẹ́ẹ̀fi lálẹ́ gidi. Ẹ wo, ó ti rìnrìn àjò. Ẹjọ́ ibo ló lọ. Àfàjò náà tún béèrè rún. Ẹ wo, wọn mọ̀ ọ̀dágbére fún ọ̀dágbére. But ẹni sọ̀rọ̀ sá, báwo lọmọ yín ṣe máa travel tó máa sọ fún ẹ̀mọ́ bí tó lọ? Abẹ́ ẹ̀mọ́ gbọ́ kan. Ìgbà míì báyìí afẹ́fẹ́ ní ó gbé lọ. Ìgbà míì ìjì a sì gbé lọ. Èyí tó lọ yìí o bóyá àwọn onílẹ̀ ló pè. Nígbà tí ọba fi padà dé nísìn orí méje ní òkò dé tí gbogbo èèyàn ọmọ sá fún. Èmi nìkan mọ mẹ̀rọ rẹ̀. But daddy, that is negligence. Take it easy. Bàbá ohun tí à ń sọ ni wípé gẹ́gẹ́ bí ohun tí mo sọ níjọ́ sí pé bàbá ṣe ní lórí agbẹ́rọ̀ máa dọ̀pẹ́ ni. Ambode ọmọ yín pẹ̀lú adórí oore tó ṣe wá ó ń wà kó máa bá wa gbé nílùú Èkó kì í wá ṣe nílùú Èkó nìkan bí kì í ṣe pé kó máa gbé pẹ̀lú wa nílé wa bọ́mọ mi ṣe fẹ́ nìyẹn ṣé ẹ lè yọ̀ǹda. Ó ti dá báwọn tó bá jẹ́ wípé kọ́ mọ́ ọba yín gbé èmi yọ̀ǹda. Ẹbí wa ti di púpọ̀ nù àtàpá mi báyìí àtẹ̀ṣẹ̀ mi fi yọ̀ǹda. Bọ́ bá sì ti dé n ó lè sọ́dọ̀ yín kókó gbogbo ẹrù rẹ̀ pátápátá kọ́ mọ́ ọba yín gbé. Ikú kan ò ní yá yìí nǹkan kò ní ṣe kò sì ní ṣe ẹ̀yìn náà ẹnu mi dùn sí ara mi yá sí ọ̀ya. Ẹ ṣe bàbá ẹ ṣe wà kí wọ́n padà sọ̀rọ̀ ìgbà tí ń bọ̀ kí ni ìgbà máa ṣe tí contract ìgbà pọ̀ sí ọ̀rọ̀ kí ló mú mi ṣe tó ẹ tún ti gbé tí mo mọ̀ jẹ́ nínú ẹ̀yìn mọ́. Ambode tá a bá dájọ́ ọjọ́ á pé tá a bá dá ìgbà á kò tá a bá dá ìgbà á kò àsìkò ti tó fún ẹ báyìí láti padà sórí ilé ayé. Kí ni mo ṣe? Rárá o ò ṣe nǹkan kan o àmọ́ ìbágbépọ̀ àwa àti ẹ kò lè jẹ́ fún títí láéláé. Ìgbà ò lọ bí òréré ayé ò sì lọ bí ọ̀pá àbùn. Ó yá àsìkò ti tó fún ẹ báyìí láti padà sí orílẹ̀ ayé. Ẹ ṣe jẹ́ kó di. Rárá o kò dìgbà kankan o kò
kò ní àní-àní nínú kò sì ní à ń dájọ́ síjọ́ kan àsìkò tó báyìí wà máa lọ. ó dàbọ̀. Ambode ńkọ́ ó ti lọ síbi orílẹ̀ ayé ta ló ní kó máa lọ. Yèyé. Mami ẹ gbọ́ kí ló tẹ ní kámbọ̀dé máa lọ. ó ti di dandan Ambode láti padà sórílẹ̀ ayé ìbágbépọ̀ ẹ̀ níbí báyìí kò lọ títì ṣòṣèré ọlọ́run tó dá àwọn sórílẹ̀ ayé ó mọ ìdí tó ṣe dá wọn síbẹ̀ ó dẹ̀ mọ ìdí tó ṣe dá àwọn náà sí abẹ́ omi níbí báyìí. ẹ kí ló tẹ wàá sọ fún mi kẹ́ tó jẹ́ kó máa lọ. ó ti ń bínú ó dà sọmọ má bínú kankan ṣòṣèré má bínú sí i ìgbà díẹ̀ ní gbogbo kìíní yìí kò lọ títì ṣòrí ìgbàkigbà tó bá fẹ́ lọ bá Ambode lórílẹ̀ ayé jẹ́ kí mi mọ̀ wá lọ bá tó nù bá dẹ̀ fẹ́ wá síbí báyìí sọ fún mi ó lè wá síbí àwọn ọmọ ní ṣókíṣókí. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Olúwẹ̀rí. Ambode o, yeah. Yeah. Olúwẹ̀rí, yeah. Olúwẹ̀rí. Ọmọlẹ́jà kí ló wá ṣe ń bí. Kọ́ tí mo mú wá fún ẹ tọ́jú ẹ̀ dáadáa ó máa wúlò fún ẹ lọ́jọ́ iwájú. Ó máa wúlò fún kí ni kí n fi ṣe. Mo máa ṣàlàyé fún ẹ tó bá yẹ. Ó máa wúlò fún ẹ. Ambode o, yeah. Uncle Olúwẹ̀rí, yeah. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Olúwẹ̀rí, Ambode o, yeah. Hello? Hello? Báwo ni Ambode ló ń sọ̀rọ̀? Mi. Fine. Mo ní kí n sọ fún ẹ pé mo ti wà lẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ni, mo ti wà lẹ́kọ̀ọ́. Mi ò tẹ̀ wá morúkọ ibi tó ń pe bíbá ẹ̀ o. Mi mọ̀. Okay, màá pè é padà. Mo ráwọn èèyàn tó ń bọ̀ ṣe jẹ́ ń béèrè lọ́wọ́ rẹ̀. Jẹ́ ń béèrè. Okay. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí Màgbójú. Ambode o, Olúwẹ̀rí, yeah. Olúwẹ̀rí, yeah. Olúwẹ̀rí. Ambode o, yeah. Wow, Ambode. Good to see you. Oh, tell me. Sórí ibi tá ń lọ ọ̀pọ̀ ibi tá kan yà sí ló pọ̀ Ambode, but to make it short
Èkó náà ló ti dé yìí ó dẹ̀ mọ̀ pé mo sọ fún ẹ pé ọmọ mi MOTUNRAYO ló ṣokùnfà bó ṣe wá sẹ́kọ̀ọ́ kò wá ṣe jẹ́jẹ́ o má fi gígùn ojú olóore o téèyàn ò bá lè sẹ̀sán rẹ̀ kó folóore sílẹ̀ o ti gbọ́ o mo bẹ̀ ẹ́ lórúkọ Ọlọ́run because òun náà kàn rò pé gẹ́gẹ́ bí oore tẹ́yìn náà ti ṣe wá bóyá tó bá wá sẹ́kọ̀ọ́ ó tún ṣe é ṣe kí láìpẹ́ kó tún better more than ibi tí ó wà kò síbi téèyàn ti ń ṣoríire ṣọ́rọ̀ mi yẹ but ó ṣe é ṣe kó tún yá kọ́lá tètè yá ju bẹ́ẹ̀ lọ ó ti bọ́ ó kàn jẹ́ pé nǹkan kan ló kàn kù tó máa ṣe fún mi because ní Èkó lé kò sí ọ̀lẹ o no food for lazy man ọ̀lẹ ò lè gbé kó wàá bá mi ro iṣẹ́ tó bá wùn ẹ́ tó lè kọ́ tó lè ṣe tó bá dẹ̀ jẹ́ pé school náà ló wùn ẹ́ kó padà sí kó continue education ẹ̀ kò sí ohun tí ó bí Ọlọ́run ọba nù. I'm not saying pé iṣẹ́ ìṣègùn tó mọ̀ mí ò ní kò dá o but ṣé o mọ̀ pé tó bá tún lè kàwé mọ́ ó tún máa ràn ẹ́ lọ́wọ́ lọ́jọ́ iwájú tí o bá dẹ̀ wá kàwé tó bá jẹ́ pé iṣẹ́ kan pàtó náà ló máa kọ́ kò ní lè jẹ́ kéèyàn jẹ́ ìkorò lọ́jọ́ iwájú kó jù bẹ́ẹ̀ lọ ṣòdìbọ́ MOTUNRAYO ohun tí Ambode bá fẹ́ jẹ kó bá mi ṣe fún kó lè mọ̀ pé kò lóhùn dé ṣòdìbọ́ fílà tó all right okay. MOTUNRAYO ìgbà tí o wá gbé mi lẹ́ẹ̀kan yẹn nǹkan jábọ́ nínú ẹrù mi mo dẹ̀ ní láti padà síbẹ̀ láti lọ wá nǹkan tó jábọ́ inú mi á rẹ̀ lè dùn tó bá lè pè mí lọ. Nǹkan jábọ́ nínú ẹrù ẹ̀. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní láti padà lọ síbẹ̀ báyìí láti lọ wá because ó ti pàtàkì kan. so ṣé ká máa lọ. ẹ ká máa lọ sí ẹ ká máa lọ sí. àbí kí wọ́n bẹ wá ní. jọ ṣé mo lè rí ẹ̀kọ àti epo rà ládùúgbò yẹn. ẹ̀kọ àti epo. bẹ́ẹ̀ ni torí ó ṣe pàtàkì nítorí nǹkan tí mo sọ. mi ò mọ̀ torí àkínrarú nǹkan bẹ́ẹ̀ yẹn lé so mi ò mọ̀ bóyá o máa rí. but do you know what? wọlé kó jẹ́ ká tẹ̀ lọ́rùn. Introduction, this sleek, Yaga boy, made it physically beat. I got type lyrics straight from the beat. Yaga, shorty walking all of me and then she began to study income. Physical things, now all of my ladies wanted something. Call me nice boy, never leave them wanting. You know you can trade with your friends cause you know there's love and sharing. Grinding and whining, your body not GSM, it be calling. Green, pick up the darling. And I'm so falling for you now, I don't even want to shoot son. I'm so high inspired, special kind of push that makes me get higher. Coming twos, I comp you like Noah. Popping bottles and the motors keep rocking to the moon. Yaga move, DJ pump it up. Yaga ball up, Yaga spending. DJ pump it up. Everywhere we go, we take a body show. So them do me better than they know. Yaga ballin', Yaga grooving, Yaga on to the next go soon. Oyaji kutupa, Eshin on me. You can never get a baller like me. I glow, every sure I go. More bad gone, more to lower, more spend gone. And all of my ladies want fresh gone. All your sexy mommy stand up, go down. Oh, you like you think you something. Your body not GSM, it be calling. Ring, pick up the darling. Swags on, brags on, I'm the don, sick caution.
ẹ̀yin ẹlẹgbẹ́ mi látòwúrọ̀ mo ti ń dúró dè yín ẹ̀rù òtútù mi dà. ìyá àjíùn ni àjíùn yóò mẹ́rin ètùtù wá. ìyá Túnráyọ̀ ọmọ bàbá olówó òun lówó ètùtù wà àmọ́ gbogbo ọgbọ́n ni mo dá Ambode ò jẹ́ kí n rún. Ambode náà. ìyá ní tí mo sọ ń jọ́ kiri àná rè o mo ní kẹ́ má jẹ agbẹbọ lọ́wọ́ Ambode ẹni dandan ká gbẹbọ èyí ẹbọ kò gbé wá mọ́ èyí orin ètùtù kò fi sílẹ̀ ẹjọ́ kí ni ṣíṣe. ìyá àti Ambode àti Túnráyọ̀ gbogbo wọn là á kọjú ìjà sí. bẹ́ẹ̀ ni yèyé o ṣé ò bá ní pọ́rọ̀ ọmọdé ni èmi ò bá wípé ká bẹ̀rẹ̀ ìjà lórí àwíṣẹ èyí tí í ṣe bàbá Ambode torí tí ọwọ́ bá ti ká ẹ̀ ó ti ká ṣoṣo. ṣó tẹ́yìn lẹ́rù bẹ́ẹ̀. ó tẹ́ wà lọ́rùn. Ambode ìjà bọ̀ ó yá. Ambode o Ambode o Ambode o Ambode o ẹ̀rí màgbó Ambode o Ambode o ẹ̀rí màgbó Ambode o olúwo Ambode o yẹ ọgọlúwẹ̀rí yẹ ọgọlúwẹ̀rí Ambode o yẹ. ibo ló ti ń bọ̀. mo sáré jáde. mo sáré jáde lẹ́kọ̀ọ́. ibo ló lọ. ta ló mọ̀ síbí tó ń lọ kí. o dẹ̀ tí wàá mú fóònù ẹ dání. mo gbàgbé ni wo ọmọ ilé la Yorùbá ibi gbogbo ló gbalagbà. ọmọ ilé la Yorùbá. owó yẹ wò ó kó lè wọ́ọ̀kì lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pabúlé yín ibi tó bá wẹ̀ ló lè rìn sí o tó bá sọnù lẹ́kọ̀ọ́ mi ò mọ ibi tí mo máa wá ẹ sí. kí ni. torí tẹ náà mo ṣe jáde. torí tèmi. ẹ nà ó. mo jáde nítorí tèmi. yes now. how. báwo. Ambode náà ó máa ní láti sọ fún mi ibi tó lọ nítorí tèmi tí mi ò dẹ̀ mọ̀. máa sọ fún ẹ. ó bẹ́ tà kó sọ fún mi. no ó bẹ́ tà. Ambode ẹ̀rù òtútù wá dà. ẹ má bínú ẹ̀yin ìyá mo rìnrìn àjò ní ibi tí mo sì wà mi ò lè ṣe ètùtù fún yín bẹ́ẹ̀ àmọ́ mo ti wá dé báyìí. ó dáná àfún ẹ ní ọjọ́ méje kó fi mẹ́rin tù ọ wá. mo ti bọ̀. máa lọ. Hello. Ṣàlàfíà ni. Ìjọ mẹ́ta. Yes. Mo ṣe fẹ́ máa lọ́lé padà náà ní báyìí. Ok, máa pè é ní Ládélé. All right. Bí mo ti ń kọjá lọ, èmi Ọlọ́run fi nǹkan kan sí mi náà. Ìgbésí ni Gbẹ́mi kan fi ṣe rántí fún ìtẹ̀ ìṣẹ̀lẹ̀. Wọ́n ní pé ọmọ yẹn kan fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí. Òótọ́ ni o, alàgbà, òdodo ni. Ìbá dáa kẹ́ má ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà láláriwo tàbí kẹ́ sún ayẹyẹ ọjọ́ ìbí náà síwájú. Nítorí wípé ewu ńlá wà níbẹ̀ níjọ́ ayẹyẹ ọjọ́ ìbí náà tó dẹ̀ lè mú ẹ̀mí lọ. irú ayé òwò àmọ́ wa báyìí kí wọ́n máa wá ṣàánú mi báyìí lọ ṣé mi wá ṣe oríṣi báyìí Olúwa ṣàánú mi ọlọ kí mo fẹ́ ṣe báyìí ọlọ God ṣàánú mi ọlọ. Ambode ṣé bójú ṣe rí lè lọ́jọ́ tá à ń jobi lọ́nà oko. kí ló ṣe lájúrú gbogbo ìfẹ́ tí mo fi hàn sí ẹ lájúrú bí mo ṣe dúró tì ẹ́ ṣé nǹkan tó fẹ́ ti sọ fún mi lélẹ̀. ẹja ni ìwọ
ìsàlẹ̀ odò ló ń gbé ọmọ èèyàn lè ní orí ilẹ̀ ni mò ń gbé ìbájọsí wa ò lè papọ̀. àmọ́ èmi ṣe ìlérí fún ẹ pé ibi tó bá gbé yèmí náà máa gbé. jọ nítorí Ọlọ́run nínú ìṣòro tí mo wà kí ni mo lè ṣe. èmi ò ní tààrọ̀ wa ẹ̀ nítorí pé tí bá tààrọ̀ wa ẹ̀ mi ò ní ràn ẹ́ lọ́wọ́ mọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátá sí ẹni mo rí lórí ọ̀rọ̀ Túnráyọ̀ ìwọ ṣáà ti mú ìlẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ kó fi sí lọ́rùn ara ẹ̀ máa yá. ìṣòro tí mo ní báyìí ni pé ìlẹ̀kẹ̀ ti sọnù lọ́wọ́ mi. tílẹ̀kẹ̀ bá ti wá sọnù ọ̀nà míì wà tá a tún máa gbé gbà ètùtù la máa ṣe. ètùtù la máa ṣe kí ni nǹkan ètùtù. máa kó ẹ ní ìbò ètùtù. Daddy ní pé kí n má celebrate birthday mi mọ́. Wọ́n ní pé aládùúrà kò sọ fáwọn pé kí n má ṣe o kí n má ṣe o. Ṣé yẹ kí Daddy lè believe ní superstition bẹ́yẹn? o sùúrù lọ̀rọ̀ ìgbà epo òyìnbó ti dààmú ẹ̀pẹ̀ èmi gan-an mo ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o máa ní láti ní sùúrù ni everything máa wà okay ṣáà fọkàn ẹ balẹ̀. O ti rí kí ni? má wò rí fọkàn ẹ balẹ̀. Ambode bàbá yín kọ́. Bàbá ọ̀rọ̀ ti lé bẹ́ẹ̀ ṣé ẹ bínú pé mo sáré ránṣẹ́ sí yín pàjáwìrì. Bínú kẹ̀. Ó yẹ bá mi wá chíà wá ọ̀rọ̀ tó bá gbàrọ̀ ànífàlẹ́ sọ ẹ bá mi kọ́ chíà sí ìwọ náà dìde gbé kejì mẹ́fẹ́. Ìwọ gbé yìí sí fún mi sórí fún dáadé ẹ jókòó yín lẹ́yìn ọ̀hún. Bàbá ẹ má bínú pé mo ránṣẹ́ sí yín pàjáwìrì. By right èmi ló yẹ kí n wá bá yín àmọ́ gbogbo ohun tó wá ń ṣẹlẹ̀ yìí ó tojú sú mi ni mo ṣe ní ọ̀rọ̀ onígbàárọ̀ ká falẹ̀ sọmọ́ o. Mo fẹ́ wọnú mọ́tò mi kí n ṣílẹ̀kùn mọ́tò ni mo rárákùnrin náà ó gbé bibles dání mo ṣáàrí bí ẹni ọlọ́run bí wòlíì ó dẹ̀ wá jíṣẹ́ ó ní èmi o ọmọ mi kan ó fẹ́ ṣọjọ́ òbí láìpẹ́ yìí of which tí mo mọ̀ pé òun ó fẹ́ ṣe birthday lóòótọ́ mo ní bẹ́ẹ̀ ni ó ní àgbọ́dọ̀ ó ní mi ò gbọ́dọ̀ gbà láyè kó ṣe lásìkò yìí o ó ní kí ó sún ọjọ́ náà síwájú àbí tó bá ṣe é ṣe kó má ṣe rárá mo délé mo wá sọ fáwọn ọmọdé yìí àmọ́ ohun tó wá kọ mí lóminú tí mo fi ránṣẹ́ sí yín ojú wípé kí ni ọ̀rọ̀ ẹ̀ ṣe wá fẹ́ dàbí ọ̀rọ̀ ìbìrìn ọ̀tẹ̀ tá à ń pa kan tí kan rú ọ̀rọ̀ àìsàn wárápá òun ni ọlọ́run fi ń jíǹkì wa ló ṣe ìyanjú àmọ́ nígbà tó ti ń dé pé ẹ má ṣe ó léwu ewu wà ń bẹ̀ mọ́ àwò pé kí sòbìá tó dégbò olúgànbé là ń ké sí ni mo ṣe ní ẹ gbà mí àti pé kí ló ń ṣẹlẹ̀ lórí ó ṣe wájẹ́ lórí ọmọdé yìí gan-an ní gbogbo ìgbà kí ló ń ṣẹlẹ̀ ẹjọ́ ẹ gbà mí kí ni ọmọdé yìí ṣe ta ló ṣẹ̀ ìyẹn ni mo fẹ́ kẹsàn fún mi. ṣífù ṣe rọrọ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ̀yin lẹfà o. èmi bẹ́ẹ̀ kí ni mo fẹ́ èmi mo ní kárùn máa ṣọmọ mi. bíbá nǹkan. bíbó ni. ẹ wò mí ṣe ẹ rí ọwọ́ ara yín báyìí ńlẹ̀ fi fọwọ́ ara yín ẹ tì bọ́nú ṣọ̀ọ̀lọ̀ ẹnu ni ẹnu ló kó bá yín bẹ́ẹ̀ bá ń gbọ́ àgógó nígò kẹnu tèmi ọmọ kó bá mi ẹnu ló dá gbogbo wàhálà yìí. ẹnu ò ní pè mí náà ẹnu mi ò ní kó bá mi o. bẹ́ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ rántí ọjọ́ dáadáa. ẹ bá sì ó jẹ́ ká ṣe wọn lọ́fọ̀mọ́ yìí. playboy àní ò ṣe mí ẹni tó ń wò yìí wọ́n ti lò ó oníwàrápá eléyìí. o fẹ́ gbọ́ oníwàrápá wàrápá máa pẹ́ nu fámìlì yìí. bọ́ a lè filẹ̀ báyìí kò dáa. ó dà pé ò láìka rẹ̀ kí ló ṣe tó ṣe ẹ̀mẹ̀ àmà. wárápá ló gbé sá. wárápá bẹ́ẹ̀ ni sá. ní millennium tower yìí. bẹ́ẹ̀ ni sá. so wárápá tún yìí ṣèyàn ni. bẹ́ẹ̀ ni àdẹ̀níkà ayẹ̀pẹ̀ ká gbé kóun bẹ́ẹ̀ ni sàlẹ̀ fi kọjá pé báyìí lè bá gbé sínú mọ́tò ká máa gbé lọ sá. ṣe ẹbí yín ni. àmọ́ rí sá. ẹ mọ rí. bẹ́ẹ̀ sá. ó máa ṣe o àwọn òbí ẹ wọ́n fowó ṣòfò. oh yes
kò yẹ kí wárápá máa ṣèyàn mọ́ ọmọ tán ti rí ti wárápá ti ń ṣe láti kókó ṣé bó ti yẹ kán yanjú ẹ̀ kán clear kúrò yes kò ní máa dà wọ́n láàmú ẹ̀yin ò mọyì owó tó máa ná lórí yẹn ṣoṣo kí ọ ni kò ń ṣe kí ọ wọ́n á dẹ̀ ti yanjú ẹ̀ wọ́n á máa gbádùn ilé ayé ara wọn ẹ fọwọ́ bonú ni ìnáwó ńlá ló máa kó wọn sí ó mà ṣe o. ẹ ṣàṣẹ́lẹ̀ ẹ̀ pọ̀ àṣà. ẹjọ́ kò sáyè fún mi. kára máa ṣe ní ogún ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀kọ́ pàdánù ni o. ọ̀dọ́ ni o. ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ọmọ aráyé tún gbèsè rẹ̀ dé ọmọ aráyé lójú ilẹ̀ wọ́n ń tojú ilẹ̀ mọ́lẹ̀ bàbá olówó kan ni ó ń fi ọmọ mi Àṣàkẹ́ ó fi ń ṣe yẹ̀yẹ́ lórí iṣẹ́ karùn-ún. Àṣàkẹ́ ó gbọ́ bẹ́ẹ̀ lórí. bẹ́ẹ̀ ni o ẹ̀yin ìyá ṣe ló tún sọ wípé èmi ọmọ tí ó yẹ kí wọ́n ti padà. ẹ tún rí o bó bá yá ó ní àwọn àyà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kẹ́ni a kì í dédé dà àmọ́ ẹnikẹ́ni tó bá kó sákóló wa ó di dandan ká kọ́ lọ́gbọ́n. ṣé ká pa ni àbí ká fi ìyà tí ẹja ń jẹ ká fi jẹ. èmi ò bá kúkú dá lábàá pé àìsàn tó ń ṣe Àṣàkẹ́ tá a bá kúkú fi pàrókò fámọ́ tiẹ̀ náà ká wá wò bóyá kúkú máa pa. ó dáa náà Àjọkẹ́ ìwọ ní òṣìṣẹ́ náà ṣó gbọ́ mi wọ́n lọ bá mi finú sílẹ̀ ó lè wo bí nínú ṣe rí fún mi ṣó yẹ báwọn ká tó mọ nǹkan tá a ṣe sí ṣó dáa bẹ́ẹ̀ àbí kò dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti rí báwọn kì í ṣe gbogbo èmi kàn sọ tèmi kọjá lọ ọmọ ìgbà tí mo rọmọ náà tí nǹkan ń ṣe tó ń jarun pánlẹ̀ mo kàn sọ tèmi ni àìwí bẹ́ẹ̀ àìsọ báwọn ṣé ẹ rí gbogbo àwọn tàmùdí bá ń ṣe kì í ṣe gbogbo wọn là ń sọ̀rọ̀ sí ṣé ẹ rí gbogbo orú àwọn èèyàn báwọn béèyàn ò bá ti lè ràn wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ mọ́ sọ̀rọ̀ òdì sí wọn ọ̀rọ̀ òdì tẹ́yìn sọ ńlọ dá wàhálà lẹ̀ sí gbèsè ayé ọmọdé yìí torí ẹni ayé ń bẹ nínú wọn ẹni ọlọ́run sì ń bẹ nínú wọn èèyàn ń bẹ nínú wọn ẹni ayé lọmọ tẹ ẹ bú ń jò ní o àwọn ayé ní ń dáṣẹ rí àfọmọ tí yín báyìí lọ́wọ́lọ́wọ́. mi ò yé bú sí lára àánú àwọn òbí ẹ ló ṣe mí pọkàn náwó lórí ẹ ni mo ṣe ní ọba filẹ̀ kó máa lọ́n ti ẹ kó máa náwó. nígbà tẹni tí wárápá ń ṣe ẹ̀yìn ní kó lọ rèé kú ó wá ṣẹlẹ̀ sọmọ tí yín náà ní ìsìn àwọn yẹ gbàgbé kóhun náà kú ẹjọ́ ọmọ ọbọjọ́ lọ́jọ́ lọ. sẹ́ẹ̀lì ni ó kú. ọlọ́run ọmọ jẹ ọ̀dà kò burú kò burú. táwọn ayé dàbí fẹ́ra mi. ẹ̀kọ́ ńlá kan lélẹ́yìí o kéèyàn má máa sọ̀rọ̀ òdì sí àwọn àkàndá Elédùmarè tọ́lọ́run dá pé ká máa ṣètọ́jú wọn ló tọ́. dádì nígbà tí ọ̀rọ̀ wá rí báyìí èmi wá ń wò pé kí n pe ẹ̀yin náà kí ni ta lè fi ṣe ta lè fi kókò já gbogbo ohun tó ń ṣọlẹ̀ sọmọdé yìí ìríran burúkú ó léwu ikú ni kíní kan ni kí ni ta lè ṣe tí nǹkan kan fi ní ṣọmọ mi tí ò ní ṣe mí náà dóò mo ti bèrè lọ́wọ́ ọmọ yín wá ní ètùtù ni ó ní pàápàá ẹlòmíì ò gbọ́dọ̀ ṣe ètùtù yẹn àfòun nítorí pé òun lòun gbàlà pé òun máa bá wa ṣe ètùtù yẹn mo wá wí pé kí n sọ fẹ́yìn náà bóyá nǹkan mi wá tẹ́yìn náà tó máa ṣe ká kí gbogbo ẹ̀ gbogbo tó rùn kó lè tán lẹ̀ pátápátá. Ambode ń bò wí báwọn. karamba níbo ni mo fi karamba ẹ wo ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ẹ mọ̀ dà sí o kọ̀ọ̀kan yín rárá ẹ jẹ́ àfẹnu síbi tẹnu ń gbé ẹ mọ́wọ́ yín síbi tọ́wọ́ yín wà ogun náà kọ́ rèé tí o gbọ́dọ̀ ṣeré létí omi ẹ fẹ́ ká lẹ́yìn ẹ̀kan ẹ wo bí èmi ti yín ọ̀bà kọ́kọ́ bọ́ o ẹ̀mí eléyìí ò gbọ́dọ̀ bọ́. kò ẹ̀mí ò lè bọ́ ọ tọkọ̀ bọ́mọ mi ṣe tuntun ni. ṣífù ẹ jẹ́ àfọwọ́ bíi tọwọ́ ń gbé o kẹ́nu yín ọmọ bó ti mọ o eléyìí tẹ̀ wọ́n yóò lè ṣe wọn ètùtù o kò lè gbé nǹkan kan bọ́ ọ bá gbé n tí mo rí ọ̀dà o díjú rẹ̀ ta lọ rí
ọ̀rẹ́ nìkankan ikú ni tí kì í ṣàrùn. nǹkan kan gbọ́dọ̀ ṣe mọ́dé yìí nǹkan kan gbọ́dọ̀ ṣe mọ́dé yìí tó bá jẹ́ lórí eléyìí ni lọ́wọ́ ń bẹ̀ ó sì gbọ́dọ̀ gbé bá a bá gbé ọrùn làdìdà rẹ̀ mi mo wí bẹ́ẹ̀ fún ọ. kí lára ọmọ ìṣe máa yá bàbá. ẹjọ́ gbé kára ọmọ mi lè yá àbí tí ò bá gbé báwo lára ọmọ ṣe fẹ́ yá. kọ́mọ tèmi ó gbé kára ọmọ tí yán yá kọ́ wá padà yí sórí ọmọ tèmi kọ́ wá já sí kú fún wọ́n ọ̀ gbọ́dọ̀ gbé nǹkan kan bá ń lábúlé ṣé ọmọ pé ìwọ gbọ́dọ̀ fẹ́ ní ìṣépè fún ọ bí n bá fi ṣépè fún ọ lè gbẹ lóòrò ni mo wí bẹ́ẹ̀ fún bá ń lábúlé ẹgẹ́ mọ ọrùn kí ni yín ọmọ kò sí yín bá tèmi. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. ẹ má jẹ́ kí nǹkan kan ṣe tó ráyọ̀ mọ́ ẹ má jẹ́ kí nǹkan kan ṣe mí náà o ẹ má jẹ́ àrùn wà lámọ́. Olúwẹ̀rí, Olúwẹ̀rí. Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Olúwẹ̀rí. Ambode o, yeah. Olúwẹ̀rí, Olúwẹ̀rí. Ambode o, yeah. Kire madika mọ́ mi lọ́wọ́. Oore ni mo fẹ́ máa ṣe lójoojúmọ́. Ambode o, yeah. Uncle Olúwẹ̀rí, yeah. Ambode o, Ambode o, Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Ambode o, Olúwẹ̀rí máa gbójú. Ambode o, Uncle Olúwẹ̀rí, Ambode o, yeah. Olúwẹ̀rí, Olúwẹ̀rí. Ambode o, yeah. Kire madika mọ́ mi lọ́wọ́. Oore ni mo fẹ́ máa ṣe lójoojúmọ́.